bismillahir rahmanir rahim. Mo kí gbogbo ojú tí ń wò mí àti etí tí Ọlọ́run kádàrá kó máa gbọ́ fídíò mi yìí. Eléyìí ni láti fi ṣe àtúnṣe ráńpẹ́ lórí ọ̀rọ̀ tí àlùfáà Mofọ́lọ́runṣọ́ Jamiu Baba tí wọ́n sọ ń pa Maulana Sheikh Daud Alfa-Ńlá Abdulmajid àti bàbá wa Mudirul Markaz Baba Lágége kọ́lọ́mọ́sá jẹ́ kárí bàbá pẹ́. Ọ̀rọ̀ tí àlùfáà Jamiu Baba tí wọ́n sọ àbí tí wọ́n fi kan Maulana Sheikh Daud, àkọ́kọ́ náà bóyá kẹ́ ẹ lọ wá full video yẹn kẹ́ ẹ lọ wò ó, àbí bẹ́ẹ̀ sì kọ́ lẹ́yìn fídíò tẹ́ rí yẹn bàbá wa àgbà bàbá wa Alfa-Ńlá wọ́n lọ wá síbi méjì lẹ́yìn èyí tí ẹ̀ ń sọ̀rọ̀ ń parẹ̀ yìí. Ẹ lọ wo ọ̀rọ̀ wo ni bàbá sọ níbi àwọn wáàsí méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ yìí nípa àwọn ìjọ RMQK. Bàbá Alfa-Ńlá ò ṣe pa ọ̀rọ̀ Mudir. Bàbá Mudirul Markaz kọ́lọ́mọ́sá jẹ́ kí èmi bàbá túbọ̀ gùn fún wa. Wọ́n ní gbogbo ohun tí bá ní ṣe pẹ̀lú RMQK yìí wọ́n wọ̀nù àwọn ọmọ akẹ́kọ̀ọ́, most especially àwọn tí wọ́n bá ń jọmọ Markaz, pé kí wọ́n jìnà sí i. Màtáwa náà ń gbọ́ RMQK yìí, àmọ́ kí ni wọ́n sọ ń bẹ̀, kí ni wọ́n ń ṣe ń bẹ̀. Tí yóò bá sì mọ nǹkan tí wọ́n ń ṣe ó lè sọ sí títí fá tá fi rí ọ̀kan gbòógì lára wọn. Mo rò pé Zikiri ni wọ́n ń pe orúkọ àfáà náà tóun fi wá jáde láti jẹ́ káyé mọ̀ pé n tá ń ṣe nìyí. Ó tiẹ̀ já sí pé a padà tún gbọ́ lára wọn náà tí wọ́n padà dìbọ́ǹkì pé in tó sọ yẹn kò jọ tàwọn o, bó ṣe lè wù kó rí àwa náà wà náà àwọn tó jáde based on tí Zikiri yìí wí. Bàbá Alfa-Ńlá gbogbo wa la mọ̀ wọ́n, a sì mọ ọ̀nà tí bàbá máa ń gbà báyẹn sọ̀rọ̀. Alfa Najimudeen Kéwúnlá nígbà tí ọ̀rọ̀ wọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní jáde bọ̀ wá tí ò tí ì lágbá tó báyìí ní bàbá Alfa-Ńlá ti ránṣẹ́ sí pé kó yọjú sáwọn gẹ́gẹ́ bí àádà bàbá. Tí bàbá bá gbọ́ pé nìkan ń ṣe kankan tí wọ́n dẹ̀ rí pé àwọn tí wọ́n ń ṣe kíní lára àwọn ọmọ tí ò jìnnà tẹfẹ́tẹfẹ́ tó súnmọ́ tòsí wọn náà ni wọ́n ránṣẹ́ sí pé wá ń ta gbọ́ tó ń ṣe nìyí. Bó ló ti jẹ́ ṣàlàyé fún ajé àgbọ́ lọ́nì rẹ. Ẹ mọ̀ pé ọ̀jọ̀gbọ́n sọ yìí pé la tasma anni balisma minni, ìyí tí ń ṣe gbọ́ lẹ́nu mi gangan ni, mọ́lọ̀lẹ́ gbọ́ pa mí. Ìyí tèmi ó sọ fún ọ para mi, ẹni tó fẹ́ sọ fún ọ pa mí lè mọ́ lè sọ tó bẹ́ẹ̀. Bàbá ránṣẹ́ sí àfáà Najimudeen Kéwúnlá àmọ́ Ọlọ́run fún láǹfààní láti yọjú sí bàbá tó fi pàdé ní prógámù tí wọ́n ti pàdé yìí. Based on táwọn sọ pé àwọn ìjọba tó bá yẹ pé tẹ́ ń ṣe ni ìmọ̀ báyìí ìmọ̀ báyìí ìmọ̀ báyìí ìmọ̀ báyìí. Àmẹ́lọ́wọ́ kí ni bàbá fi parí ọ̀rọ̀ náà? Àwọn ibi tẹ́ gbọ́ yẹn àwọn tí wọ́n gé dèdè ibi tí wọ́n lè fi rò pé bóyá láti lè fi dá confusion lẹ̀ pé tọ̀ bàbá Alfa-Ńlá wọ́n support ń tà ṣe, bàbá ò support ẹ̀ o. Bàbá ò support ẹ̀ sirran wa alaniya. Bàbá ò ṣe pa Mudiru lórí ọ̀rọ̀ RMQK. Bàbá ò ṣe pa Mudiru gbólóhùn pé ọ̀kan gbòógì l'Alfa-Ńlá wọ́n ṣe pa Mudiru gbogbo ẹ̀yin Markazi kí ló dé Alfa Jamiu Baba Mofọ́lọ́runṣọ́ kọ́lọ́n kó bá ṣàlékún dáadáa yóò da bẹ́ẹ̀ ti jáde yẹn tọ́lọ́run bá fún yín láǹfààní pé ó dàbí pé gẹ́gẹ́ bí ìwádìí yín ẹ lọ ṣèwádìí dáadáa. Ó dàbí pé Alfa-Ńlá wọn ṣe pa Mudiru. Kílípù tẹ́rí yẹn wọ́n kọ́ tiẹ̀ ní kódà àwọn tí wọ́n rí pé kíní yìí àwọn lè rí àárín yẹn sáré jọyìn mọ́ táwọn ń ṣe gan ni wọ́n kílípù ẹ̀ ni wọ́n kọ́ tiẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní pèsè lórí péjì wọn. Bàbá ó sọ̀pọ́ọ̀tì ìlànà RMQK, ìlànà tí ó sọ fún yín pé kò sọ́lọ́hun, ìlànà tí ó sọ fún yín pé Ọlọ́run kọ́ là ń kírun fún, ìlànà tí ó sọ fún yín pé ẹ bá ń pe yà láwù kò ní dáhùn. Bàbá ò sọ̀pọ́ọ̀tì ìlànà yẹn lábúzọ́n wà máa nà. Torí náà àfáà wa Jamiu Baba Mofọ́lọ́runṣọ́ ẹ ṣèwádìí dáadáa, ẹ ṣèwádìí yín dáadáa kẹ́ ẹ mọ bó ni bàbá wà. Ẹ rí i pé ibi tí bàbá Mudirul Markaz wà náà ni bàbá wà. Ibi tí bàbá Mudirul Markaz náà wà ní ẹ wá wo gbogbo àwọn àgbààgbà tí wọ́n ń jáde. Bí yóò bá tiẹ̀ fẹ́ mọ̀
RMQK tá à ń sọ yìí ẹ wo àwọn tí wọ́n ń jáde bàbá Mudirul Markaz ẹ wò wọ́n bàbá wa àlùfáà ńlá ẹ wò wọ́n ẹ wá wo àwọn àgbààgbà nú àwọn ọlọ́pọlọ onímọ̀ tí wọ́n ń jáde tako kínní arfa mo gbọ́ tí Dr. Zikrullah Shafii táwọn náà jáde láwọn èèyàn àwọn ògbóǹtarìgì mímọ̀ tí wọ́n ń jáde eléyìí náà tó fún gbogbo ayé láti mọ̀ pé ní táwọn ará bíi gbé lọ́wọ́ tí wọ́n ń pè àwọn èèyàn sí yìí torí pé gbogbo àwọn tí wọ́n ń jáde lọ́tún lọ́sì yìí ṣáà sọ pé mọ̀ tí ń ju tiwọn lọ ni ṣáà sọ pé ọgbọ́n tí ń ju tiwọn lọ ni ṣáà sọ pé làákàyè tí ń ju tiwọn lọ ni ẹ jẹ́ àgbà yìí gbogbo ohun tá a bá ń ṣe lónìí Ọlọ́run padà bí wá o tọ́ba ní kábíyèsí ẹ̀tàn ní jẹ́bẹ̀ o ẹ̀tàn ní kábíyèsí o ẹni tí ó bí ọ wá o bí ò bá ẹni tí ó bí ọ láyé ẹni tí ó bí ọjọ́ gbìndàlìkì àmọ́ wá o la yusalu amma yaf'alu wa hum yusaluna ni o ẹnìkan ò ní bí Ọlọ́run léèrè bó ṣe ṣe àwọn Ọlọ́run ó bí gbogbo ayé léèrè èyí tó da náà ni pé bọ́rọ̀ bá rí báyìí ẹni tí ó ṣìyàn lọ́nà evidence ni ó mú wa o ẹni tí ó tọ́yàn sọ́nà ó ló mú evidence wa ìmọ̀ làwọn méjèèjì ó lò tábà ní táwọn gbé kalẹ̀ ìmọ̀ ni a lè takò pé kì í ṣe mọ̀ àmọ́ gbogbo ẹni tí ó sọ pé ọ̀nà rèé ọ̀nà mọ̀ ní ìmọ̀ náà ni ó fi pè ọ́ síbẹ̀ ẹni tí ó sì ṣì ọ́ lọ́nà náà ìmọ̀ lòun náà lò fún ọ tí wọ́n náà sì pé ìtúsọ yìí ọ̀rọ̀ wà ń bẹ́ẹ̀ nítorí kálukú bá fi mímọ̀ rẹ̀ ṣe á pàdé pọ̀ lọ́lọ́run subhana rabbika rabbil izzati amma yasifun